akbar kabira. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba ọlọ́ba tí a dúpẹ́ fún. Ọba tó ní gbogbo wa nú ayé. Ọba àṣẹ táṣẹ rẹ̀ ṣẹ lórí gbogbo wa. Ìkẹ́ Ọlọ́run àtọlá rẹ̀ kó lọ bá Nábì wa Muhammad. Ìmọ́lẹ̀ Ọlọ́run yìí lára Nábì òun ló wá ṣàn káàkiri lára gbogbo àwọn Nábì Ọlọ́run àtàwọn ẹni Ọlọ́run. Bàbá Mọ̀lánà Shehu Jami kún fáyà kún bú lálẹ́ Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá Mọ̀lánà Shehu Jami kún fáyà kún bú lálẹ́ Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa ṣe àlékún ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún bàbá wa Sheikh Lukman Ikmata Jami bú lálẹ́. Ọlọ́run dákun bá gùn wọ́n lẹ́mìí o. Gbogbo àpapọ̀ àwọn ẹni Ọlọ́run tó ti lọ Ọlọ́run ṣàlékún ìkẹ́ fún gbogbo wọn. Bàbá wa Shehu Adam ní Shehu Kamaludin Ọlọ́run yọ́nú sí gbogbo wọn. Gbogbo àwọn àfọ́ àtàṣoríire lọ́dọ̀ wọn Ọlọ́run dákun járe gbogbo wọn pẹ́ o. Allah wa zikiru zuqatil ulama ibaki. Torí pé gbogbo nǹkan ni títún padà dé bá àfihàn tó bá jẹ́ tọ́lọ́run ni títún ní padà dé bá. Torí pé gbogbo ẹ̀dá ló násìkò tí a másìkò àwọn ẹni Ọlọ́run kì í expire. Ẹ wo àtìgbà tí bàbá Mọ̀lánà Shehu Jami ti lọ. Ẹ wo bó ṣe dàbí pé ẹ̀mí wọn sì ń bẹ láyé bẹ́ẹ̀ náà sì nẹ̀mí wọn ò dẹ lọ ẹ̀mí wọn ń bẹ. Gọ́vnà tó jẹ lọ́dún mélòó kan sẹ́yìn ta ló rántí ẹ̀ mọ́. President àná tó ti lọ ọba àná olówó àná àwọn dàlẹ́ ni. Ọlọ́run dákun bá wa yọ́nú sí gbogbo àwọn ẹni Ọlọ́run. Pàtàkì jùlọ bàbá wa tá à ń fi òun wọn sáṣọ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá wa Maulana Sheikh Muhammad Lukman Nuru Zamani Amusa Kako Allahu Yasu Adamu Allahu Ayata. Ọlọ́run dákun bá wa gùn wọn lẹ́mìí. Ọlọ́run Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. Aki gbogbo àwọn òbí wa tátara wọn dìde Ọlọ́run dákun má jò bàjẹ́ fún wọn. Ọlá tí tóbi Al-Qur'ani ọlá àwọn ẹni Ọlọ́run ọlá wàlà haúlà wàlà quwwata illa billahi aliyyil azim. Mo kí gbogbo àwa Jamiyatu Rawdatul Jannat ọlá Nábì kún fáyẹ kún búlálà Ọlọ́run má jò bàjẹ́ fún wa o. Ní tilé toko mo kí gbogbo àmọ́ wá kí gbogbo jàmá mùsùlùmí lọ́kùnrin. Mo kí àwọn olólùfẹ́ Ọlọ́run lára wa yìí náà tí à ń jàǹfààní oríire lára wọn. Salamun alaykum sunna bariyatun ijabatuha faridul ala kulli muslimin ijabatuha faridul ala kulli muslimin. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo jàmá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. Nítorí ọjọ́ tó ti lọ kí ni tọ́pìkì tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí kí là ń pè láníyàn mọ́ wà níyà kí là ń pè láníyàn gangan. Gbogbo ìwọ tó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ bíra rẹ̀ pàníyàn wo ló fi wálé ayé. Nígbà tó délé ayé àníyàn wo ló wá fi ń gbénú ayé. Wá bíra rẹ̀ léèrè pé àníyàn wo ló fi ayé sílẹ̀. Àníyàn wo ló fi wá lọ pàdé Ọlọ́run nígbà tó bá yẹ kó pàdé rẹ̀. Àníyàn wo ló wá fẹ́ jẹ́ ẹ̀san fún ẹ nígbà tó bá pàdé Ọlọ́run tán. Ayé tó tún wá fi sílẹ̀ àníyàn wo ló ṣe kalẹ̀ tí ó máa jẹ́ ẹ̀san fáwọn tó ṣe kalẹ̀ fún. Òun la Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní innamal a'malu binniyat. Qala Rasulullahi sallallahu alaihi wasallam innamal a'malu binniyati. Gbogbo iṣẹ́ pátá ló ní àníyàn tiẹ̀ tó bá dàrú mọ́ wa lọ́wọ́. Ọkùnrin tó fẹ́ márì àníyàn wo ló fi márì. Ibi tógun ti ń bẹ̀rẹ̀ ẹnu ayé ọmọ ènìyàn nìyẹn o. Ṣé kò kọ̀ jẹ́ ọmọbìnrin yẹn kó lọ ni? Àbí o fẹ́ gbé sílé kó ṣàbíamọ́ fún ẹ? Àníyàn wo gangan ló fẹ́ fi ṣe? Nígbà tó bímọ tán àníyàn wo ló fi ń tọ́ ọmọ? Ìwọ ìyàwó àníyàn wo ló fi ń gbénu lé ọkọ rẹ? Ìwọ òbí àníyàn wo ló fi ń bọ́mọ ṣe? Allahu Akbar.
ìwọ máa gán fún rárá rẹ àníyàn wo ló fi ń bá òbí rẹ ṣe gbogbo mùrídá pàtàkì jùlọ gbogbo àwọn alásàlátù lọ́kùnrin lóbìnrin àníyàn wo la fi ń bá àwọn àfà wa ṣe kó dáná àbí kó bàjẹ́ tó bá rá àfà rẹ kí ló ń sọ lẹ́yìn rẹ̀ àníyàn ni o tó bá tún wá rí àfà rẹ kí ló ń ṣe lójú àfà rẹ àníyàn ni o ìwọ àfà ìwọ ṣéhù ìwọ mọ̀kádámù ìwọ khalifa àníyàn wo gangan ló fi ń bá àwọn jọmọ́ rẹ ṣe káyé wọn dáná àbí káyé wọn bàjẹ́ gbogbo àníyàn tó bá mọ́lé lórí pátá ó padà gbẹ̀san lórí rẹ̀ torí pé wàlà sáúfà ìhùn tí ká lọ bú ká fàtàrídọ̀ kò ní pẹ́ kò ní jìnnà àníyàn tó ń lò yẹn lóhun padà yọ́nú sí pàtàkì jùlọ gbogbo àwọn àfà tàwa ni àgbédáwọ̀ ọlọ́run ọba lọ́wọ́ àníyàn wo la fi gbé lọ́wọ́ ṣé ká máa ṣe 419 ká máa gbáwọn èèyàn lọ́tún ká máa gbáwọn èèyàn lẹ́sìn ṣé ká máa kó ìnira bá àwọn èèyàn tó ń ṣe ẹ̀sìn ni àbí ká tún máa dùn wọ́n nínú gbogbo ìwọ ọmọ mùsùlùmí lọ́kùnrin tó ń tojú bọlé àníyàn wo ló fi ń ṣe kò wá síwòsàn fún ẹ mọ́ nínú ẹ̀sìn Islam àfi kò fún fẹ́ǹsì wà bọ́ lọ́hùn ẹ pàdé àníyàn ni o ẹ má gbàgbé pa àníyàn yìí odidi ayé kan lòun náà nínú ayé odidi àgbàlá kan lòun náà lára ọmọ ènìyàn ẹ má gbàgbé pé àníyàn dà gẹ́gẹ́ bí òjò tí ń rọ̀ ibi tó bá balẹ̀ sí dandan kó lórí pa ẹ jẹ́ kí gbogbo wa ká túnra wa ṣe dáadáa o àníyàn wo ló fi ń bọ́kọ rẹ gbénu ilé ìwọ ìyàwó ó ṣe kókó ó wà very very important gbogbo àníyàn tó bá fi pinlẹ̀ ayé rẹ òun ni ó sì sàn tá a fi sún ẹ́ àníyàn ìhun tó fà á níyẹn tó fi já sí pé ẹlòmíì tó wálé ayé gan mà àníyàn tá a fi ràn wá sílé ayé ó wá délé ayé òṣìṣẹ́ oníṣẹ́ wá ló fẹ́ rọwọ́ mú kí làníyàn tọ́lọ́run fi ràn gba wálé ayé ọlọ́run ti sọ fún gbogbo àfúrá ni iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka ó dọwọ́ rẹ̀ ọ̀nà àbúdù tá a bá délé ayé ká wá sin ọlọ́run bá lọ ọlọ́run bá fẹ́ tógun bá sì dé tí wàhálà wọlé dénú ayé wa ọlọ́run yìí náà ní ká ké pè pẹ̀lú kalimatu la ilaha illallah wá bèèrè rẹ ìgbà tó gun yìí dé kí ni wọ́n ké pè kí ni ìwọ́n ké pè nígbà tó gun dénú ayé rẹ kí ló ké pè sọ fún mi òòṣà ló ké pè àti bọ̀tán àníyàn tó fi pinlẹ̀ náà ni ó sọ orú ìwà tó ṣàyẹ̀wò padà ṣe inú ayé rẹ kò sí ohun tí ń jẹ́ oṣó kò sí ohun tí ń jẹ́ àṣẹ kò sí ohun tí ń jẹ́ àjẹ́ kò sí ohun tí ń jẹ́ ìmẹ̀rẹ̀ ọlọ́run níbẹ̀ lẹ́yìn gbogbo wọn níjọ́ tọ́lọ́run bá ti padà lẹ́yìn gbogbo àwọn tá a dárúkọ yìí kò sí nǹkan kan fún wọn mọ́ ìwọ tó wà ní oṣó tó ní àjẹ́ tó ní agbára òkùnkùn má gbàgbé pọ́lọ́run bẹ lára rẹ o òun ló bí súrátù náà ṣẹjá sáré ṣeré lọ́dún súrátù náà sí káfíyẹn ṣe rọ́bà náà wá sí wa. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. àwa ṣọlọ sọ́dọ̀ Ọlọ́run ọba kó lọ dé èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ abẹ pẹ̀lú kọ́lọ́run ọba àjọkẹ́ ayé ọba ṣàkíyàn. Qul a'udhu birabbin nas. kúl ìrìn ànábì Ọlọ́run ọba rẹ̀ Jìbìrìlù níbi ẹ̀kọ́ sọ pé kúl ìrìn ànábì sọ yí pé a'udhu birabbin nas sọ yí pé ó wáṣọ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba àwọn ọmọ ènìyàn ó túmọ̀ sí pé wọ́n tó bá fẹ́ jẹ́ káníyàn rẹ̀ dáa àníyàn rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ dá láàrin ara rẹ̀ torí pé èèyàn ń bẹ́nu èèyàn orí ọlọ́run sọ fún ànábì pé wá ìṣọ́ wá sọ́dọ̀ ọlọ́run ọba torí pé òun ọlọ́run ọba lọ bá àwọn ọmọ ènìyàn àkọ́kọ́ tó dì múnú malikinas ọlọ́run yìí náà tún ni olùkápá àwọn ọmọ ènìyàn ilahina má gbàgbé pé òun náà tún lọ ọlọ́run ọba tí ń bẹ lára àwọn ọmọ ènìyàn o bó ṣe lè kápá àwọn tó gún bá dé tí wàhálà dé tí dààmú dé tí ìnira dé ọlọ́run ọba yìí náà lọ́ba tó lè yọ lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn kí wá là ń pè lọ́mọ ènìyàn mo fẹ́ jẹ́ kó wọ́n pàníyàn ni o akọ kalẹ̀ nínú àníyàn ẹlòmíì sórí ọkàn rẹ pé wọ́n tó bá dílé ayé orí ibú ni kó lọ ṣe tó bá ti wá wò orí ibú yẹn má jòjọ inú ju ta kọ́ láníyàn kalẹ̀ fún ni torí pàníyàn àti kádàrà ọmọ ìyá kan náà ni wọ́n àníyàn ni ó ràn kádàrà lọ́wọ́ kádàrà ni ó gbé àníyàn fò tógun bá délé ayé rẹ ìwà ayé ó fèsì ogun nílé ọkọ rẹ ni ìwọ ọkọ iṣẹ́ rẹ ò lọ déédéé ni
ìwọ mùrídà ogun kan dájú kọ ẹnu ayé ni ìwọ ṣéwù challenges kan dé sí ẹni má gbàgbé pé màlíkì nẹ́ẹ̀sì ìlàhí nẹ́ẹ̀sì ọlọ́run ọba olùkápá àwọn ọmọ ènìyàn yìí òun ló jẹ́ ọlọ́run fáwọn ọmọ ènìyàn òun náà ló dẹ̀ tún lè bẹ́ẹ̀ kápá wọn òun ló olùkápá àwọn ọmọ ènìyàn o. min sharril waswasil khannas. kí lọ́lọ́run tiẹ̀ ní ká wáṣọ lé lórí wá gbọ́ dáadáa lé ni min sharril kúrò níbi ròyìnròyìn kò níbi aburú mi ń ṣáàrì kò níbi aburú wàsíwàsí khannas ròyìnròyìn àwọn ọmọ ènìyàn kí là ń pè ní ròyìnròyìn àníyàn ni òun mo fi sọ yìí pé àníyàn yẹn àwọn ọlọ́jọ́ ìgbọ́ kan ń pè àníyàn yẹn ní alikọ́lìbù ọwọ́ á ní kọ́lìbù yẹn ọpin sí mẹ́ta alikọ́lìbù selim wàlikọ́lìbù limorid wàlikọ́lìbù limoyit alikọ́lìbù selim òun ni ọkàn tó ní àlàáfíà ọkàn tí ò ní ra burú sọmọ làkejì ẹ wàlúkọ́lìbù limorid òun lọkàn tó ń ṣàìsàn tí ó máa fè ní kú fọlá dìde tó bá gbọ́ wá sí díẹ̀ yóò tapọ́n yóò ṣètò ọlọ́run tó bá tún yá á tún gbé jùlẹ̀ tó bá tún yá àwọn ọkàn tí ń ṣàìsàn nù táìsàn bá nù. wàá mẹ́lẹ̀ kọ́lìbù limorid tiẹ̀ wàá rí kọ́lìbù limorid yẹn lọ́kàn tó ti kú ọkàn tó ti kú yẹn kò sí nǹkan náà tó lè jẹ́ láyé yìí ẹ ṣe wá sí fún un ẹ ṣe wá sí fún un kò ní gbọ́ wá bèèrè rẹ irú àníyàn wo lọkàn tó ń bẹ lára tiẹ̀. òun lọ́lọ́run bá fi sọ fún ẹ̀nẹ́bí pé kó wá aṣọ kò níbi aburú ròyìnròyìn àwọn ọmọ ènìyàn. ròyìnròyìn àwọn ọmọ ènìyàn tó ṣe wípé ìwá síwísù fi sùdúrì náà yóò máa lọ yóò máa bọ̀ nígbà ìyà ọmọ àwọn ọmọ ènìyàn ni ó túmọ̀ sí pé kò ní jẹ́ kọ́kàn sinmi bó bá ṣe ń wélé ló ṣe máa tọ̀tún inú máa bí ẹ ó máa kọ̀ dá ọgbẹ́ ẹ̀rú yóò máa dọkọ̀ òun ló fi fà tó já sí pé ọmọ ènìyàn ò lè ṣe tó bá fẹ́ kí nǹkan máa ronú ròyìn yẹn nìyẹn yóò máa lọ yóò máa bọ̀ kò wá ní sinmi láti bẹ̀rù tí ò yẹ kó rò a máa rò òun la fi sọ yí pé gbogbo ẹni tí rònú ẹ̀ bá ti pọ̀ jù ọ̀nà àbáyọ fún tó lè fi yanjú ẹ̀ òun náà ni kó máa ṣe zikiri fọlọ́run kó máa sọ yí pé la ilaha illallah muhammadu rasulullah katimal anbiya faqa arisa lambiya oh wí dáadáa alábàárò sìírí wà sànáì ṣàmùsòrò ṣídì wà ti dáì. àwọn síkírì tó bá ń ṣe tó ń wí yóò máa fi fọ ọkọ rẹ̀ mú gẹ́gẹ́ bí ọlọ́pàá yìí sọ́nà àlùkò àgbèsè yìí Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa al azizul hakim fala ma'ana la ilaha illa Allah la ilaha ẹ̀wí dáadáa. Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo àwọn eléyìí téèyàn bá ń wí ọkọ̀ èèyàn oníròrò òkúrò débi tí ó wà ní àníyàn tí ò dá sọ́mọ lákejì. Òun ló jẹ́ sọ yí pé ìwọ náà bèèrè rẹ̀ lè kí làníyàn rẹ̀ èyí tó wá jẹ́ kókó bẹ̀ táwa fi ṣe rọ́bà náà ẹlòmíà náà àtúnṣúrátù náà sì yẹn délẹ̀ tán nínú àwọn tí ń gbọ́ wá lé. alẹ́ di yóò wá sí ìwé sòfin sódòrè náà mìíràn lè jìnnà ti wà náà. torí ròyìnròyìn
àárín èèyàn méjì ní kẹ́ wá sí o bí ròyìnròyìn ṣe ń bẹ láàrin àwọn ọmọ ènìyàn náà ló ń bẹ láàrin àwọn àǹjọ̀nú náà ẹ ti rí báwọn ìyàtọ̀ tó wà láàrin àwọn àǹjọ̀nú àti èèyàn ráńpẹ́ díẹ̀ ni kò pọ̀ ráńpẹ́ díẹ̀ ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àti àǹjọ̀nú níwò lórí àwọn òṣèké ni à níwò lórí àmọ́ ilé ayé yìí náà làwa méjèèjì jọ ṣe kí ni làjọ ń gbé ó dọwọ́ ẹnìkankan wa ẹja tún àníyàn ṣe ẹja tún àníyàn ṣe àníyàn ṣe kókó gan-an lórí iṣẹ́ tá a bá fẹ́ ṣe ẹja náà níyàn lé lórí gbogbo wọn tó bá náwó lórí ọmọ táníyàn rẹ ò bá da lórí owó tó ná lórí ọmọ asán ló ná lé lórí torí pé àníyàn síwájú gbogbo nǹkan ẹ rí pé tá a bá fẹ́ kírun tó bá dà níyàn ò ní ìrun ni o bá fẹ́ ṣiṣẹ́ o fẹ́ lọ kọ́ṣẹ́ ni o fẹ́ ṣe anything tó o bá ti ná níyàn lórí ẹ̀ o gbọ́dọ̀ ni ìwọ tó ní o fẹ́ ṣàfà kí ló fẹ́ ṣàfà lé lórí o gbọ́dọ̀ mọ̀ ìwọ tó ní o fẹ́ máa tajà ọjà wo ló fẹ́ máa tà o gbọ́dọ̀ mọ̀ kó ṣe kó gbélé jùlẹ̀ o mẹ́lẹ̀ o gbélé jùlẹ̀ o mẹ́lẹ̀ o gbélé jùlẹ̀ tó o bá ti ná níyàn kó fẹ́ máa fò kiri bí ẹyẹ wàá máa fò kiri lórí ọjà náà ni ibi tó bá fi Ọlọ́run bá rẹ sí ló ti bá àníyàn ṣe kókó gan má wàá gbàgbé nǹkan kan o kò síwá àníyàn tó léwu tó máa níláyé táàmì wò ní wọlé síbẹ̀ o tó bá ṣe ná níyàn máa rí táàmì wọ Ọlọ́run lórí ẹ̀ tádàn wá tààmì wọ Ọlọ́run bá ti wá sọ̀kalẹ̀ lé lórí gbàǹpọ́lọ̀ lèèyàn ń ké pè torí bó ti sọ fún wa nínú Suratul Nashira onífà ìzà faragita fansọ wá ìlà rọbíkà farigab onífà ìzà faragita fansọ ó ní lẹ́yìn ìgbà tá a bá ti ké pè Ọlọ́run ọba tá a ti sin Ọlọ́run tá a ti ké pè Ọlọ́run tá a ti faradolẹ̀ fún Ọlọ́run ọba àlékè ọlá tá a ti sìn dáadáa wá ìlà rọbíkà farigab tógun àbí ìnira bá dé Ọlọ́run ọba yìí náà ni ká tún ké pè ká má ké pẹ̀lú mímọ́. Allahu Akbar. òun la fi máa ń sọ yìí pé Allahu Galibu Allahu Galibu àmọ́ lójú ọ̀nà wa bùlálíyà tógun kan bá wọlé tó wá fẹ́ pé àwọn ọmọ ogun ọ̀run tó fẹ́ pé wọ́n sọ kalẹ̀ kó bá já àǹfààní fún ojú tó ń gbọ́ mi zikiri ta fẹ́ mú wáyìí ìwọ tó bá dàrú mọ́ lọ́wọ́ kàn sí wa ẹ̀rí wà fúnnu Kùránì àwọn onímọ̀ nǹkan tó tako Ọlọ́run àtànẹ́bì jáde nínú tá a bá ń ṣe má gbàgbé pọ́lọ́run sọ́nù àlùkùránì ó ní alimu ligaibi wa shahadati huwa rahmanir rahim gbogbo mọ̀kálùmọ̀ òun lọ́ba tó ní ìmọ̀ kọ̀kọ̀ ibi tó bá mọ̀dé ní kò sọ pé ó mọ̀dé ìhun tó mọ̀ ó pọ̀ jù kan tó léwu kó mọ̀ lọ ẹja wọlé sọ́nù bàbá Shehu Adam nínú tíra bàbá Shehu Adam Shehu ní wa kulli man yadda'i fil ilmi ma'rifatan àrọ́fta ṣe àwọn àgábà àǹkà àṣìyà ooo. àrọ́fta ṣe àwọn àgábà àǹkà àṣìyà. Ṣéhù ní ẹ̀sọ́ fún gbogbo ẹni tó ní kò sí ohun tó wọn mọ̀. Kí ló ń wí? Kò sínú Islam. Ìgbà tó ń kọ́ ẹ nímọ̀ lọ́wọ́ mi tó ti ń kọ́ ọmọ èyí tó bọ́ lọ́wọ́ rẹ ló pọ̀ ju ètò léwu kò mọ̀ mọ́. Tógun bá ń bá ẹ jà ọ̀rọ̀ gèbíyà ni ogun kọ̀ọ̀kan kò ṣe ohun tó ń fojú rí. Tí wọn náà bá fẹ́ ta fa ogun náà padà gbólóhùn àṣẹ Ọlọ́run ọba gèbíyà náà ló fi dájú ogun náà kí wá ní gbólóhùn náà ó wà ní Jibrilu kun fayekun Israfilu kun fayekun Mikailu kun fayekun Asarailu kun fayekun la ilaha illallah ja'aniyu bulala. Jibrilu kun fayekun Israfilu kun fayekun Mikailu kun fayekun Asarailu kun fayekun la ilaha illallah ja'aniyu bulala. Jibrilu kun fayekun Israfilu kun fayekun Mikailu kun fayekun Asarailu kun fayekun la ilaha illallah jamiu bulala. Jibrilu kun fayekun Israfilu gbólóhùn ìṣẹ́gun ńlá ni. Mikailu kun fayekun Asarailu kun fayekun la ilaha illallah jamiu bulala. torí pé àwọn jagunjagun ọ̀run Jìbìrìlà ń bẹ láàrin wọn àwọn jùnúùdù Ọlọ́run ọba Jìbìrìlà ń bẹ ńbẹ̀ Ìsìráfílà ń bẹ ńbẹ̀ Míkáílà ń bẹ ńbẹ̀ Àsárẹ́là ń bẹ ńbẹ̀ àṣẹ táwọn ta dá ọkọ̀ ìwá fírin náà ní la ilaha illallah Allahu Akbar. Jamiu
ọba tí mí tí ń ṣiṣẹ́ àṣẹ lára wọn alákòójọ àṣẹ búlálà ihun tó máa fi ṣiṣẹ́ lára wọn yóò wá gbélé wọn lọ́wọ́ tó bá wá dàrú mọ́ ẹ lọ́wọ́ tó ń pé kí lọ́wọ́ ìlọsínú Suratul Baqara wà á bá ń bẹ̀ níbi tọ́lọ́wọ́n bá lẹ́kọ́ láti sọ pé máa ń kánà àdówẹ̀ lé Jibrila wà mí ń ka ìlà ó ń bẹnu ayé àyẹn nu Suratul Baqara lọ tún dáadáa wà á bọ̀rọ̀ tí mo sọ ẹ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá ní ọ̀tá Jibrila lòun àbọ̀tá mí ń ka ìlà lòun bí n tí ó ṣẹlẹ̀ sí tọ́lọ́ ṣe dákọ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téyì tí bá tún wá sọ èyí tó bá wá dàrú mọ́ ẹ lọ́wọ́ ẹja wá sínú sùúrù Ọlọ́run ọba Ọlọ́run ní alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa arsala awaran sí wọn aléhìm lé wọn lórí àtọ́ ìran àbábílà àwọn ẹyẹ àbábílà sí wọn nígbà táwọn oníṣẹ́rí àwọn oníṣẹ́ríà àwọn onímọ̀ tó gbọ́ lọ́wọ́ bá yé tọ́lọ́hún yé wọn dáadáa nígbà tó gbá rìsáṣẹ́ wa ọ́ní tọ́ ìran ẹyẹ kan ni nínú àwọn ẹyẹ orúkọ ẹyẹ yẹn ni àbábílà Allahu Akbar ó yẹ ká júwe bí ẹyẹ àbábílà yẹn ṣe rí àmọ́ mi ò fẹ́ dá àwọn èèyàn lórí irú torí pé ẹyẹ àbábílà tá à ń sọ yìí ẹsẹ̀ rẹ̀ rẹ́ẹ̀dì ni bọ́ọ̀dì ẹyẹ tá à ń sọ yìí fún wọn tó bá ṣe tẹ̀síbà tọ́lọ́hún mi sí ẹ lára wà á rí pé black ni bọ́ọ̀dì ara rẹ̀ ojú ẹyẹ tá a wá sọ yìí ìmọ́lẹ̀ ni white ni ihun tó bí àwọn aṣọ ọmọ tí kọ́lọ̀ tá à ń wọ̀ ló lè ṣe òjá mìíràn tá a bá wọ white tá a wọ black tá a wọ red tá a rán mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tá a fi ń ṣiṣẹ́ aṣọ àwọn ọmọ ogun ọ̀run ni gbogbo aṣọ tá a sì ń sọ yìí náà ní sọmọdé ń wò òun ló fi ń yíjú padà tí ṣe bá kan àkókò wọn. ẹyẹ tá a wá ń sọ yìí tọ́ ìran ẹyẹ kan ni nínú àwọn ẹyẹ àbábílà ọdẹ ní ìran wọn ni kọlàbábílà àríwàbílà àríwàbábílà sádàbábílà mo tọ́jú èyí tó kù kó máa gbénu ahamusakakọlawọ yas ẹyẹ kan nú àwọn ẹyẹ tá a kà yẹn òun lọ́lọ́run wa rán tó ń jẹ́ àbábílà kí lọ́lọ́run ní kó lọ ṣe tẹ̀rí mi ìmì ìjára ti mi sì jí ní kó lọ sínú náà ìjára kó lọ sínú náà sìjíl èkúta kan bẹ́ẹ̀ tó pọ́n bí ẹ̀ṣẹ́ náà ẹsẹ̀ ẹyẹ yẹn rẹ́ẹ̀dì ni ó pọ́n bí ẹ̀ṣẹ́ náà òun ló ṣe náǹfààní àti balẹ̀ sínú náà yẹn láti fẹsẹ̀ mú èkúta tó lọ mú òun làṣẹ bó ṣe lọ mú àṣẹ yẹn tán gbà wà báyìí ọlọ́wà ní fàjà aláhùn kàásìfín máa kú ó wá sọ èkúta yẹn sáàrin àwọn ọmọ ogun yẹn àwọn tó fẹ́ lọ́wọ́ kà báyìí gbogbo wọn sì ṣe kí ni ọ̀pàrẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ wo gbólóhùn tó fi ṣẹ́gun ẹyẹ náà nígbà tó ń mú èkúta yẹn lọ tó ń dún lọ ó ní gbólóhùn tẹyẹ náà máa ń wí ẹni tó bá létí èdè ló lè gbọ́ lára gbólóhùn tó fi ń ṣẹ́gun tá a máa fi ń ṣẹ́gun tọ́lọ́run sì máa ń gbọ́ òun ní zikì tá a mú jáde pé Jibril kún fáyẹ̀ kan Israfil kún fáyẹ̀ kan Mikail kún fáyẹ̀ kan Asarail kún fáyẹ̀ kan La ilaha illallah jami'u bulala. Jibril kún fáyẹ̀ kan Israfil kún fáyẹ̀ kan Mikail kún fáyẹ̀ kan Asarail kún fáyẹ̀ kan La ilaha illallah. ó pọ̀ bẹ́ẹ̀ tàbí ká tún ní wà inájú dáná làwọn mọ̀lẹ́ gálíbùnà wà inájú dáná làwọn mọ̀lẹ́ gálíbùnà tẹ́ bá súnmọ́ àwọn àfáà dáadáa àwọn gbólóhùn téèyàn fi ń ṣe ìṣẹ́gun ó pọ̀ rẹpẹtẹ mo yàn délé fún gbogbo wa kó máa jẹ́ àǹfààní zikiri tí mo dá yẹn ìwọ tó bá lè máa ṣe kò ló ń kà ẹ̀mí lọ́ fi ń rìn tó bá fẹ́ rìn wá jókòó dáadáa síwájú Ọlọ́run tó bá jókòó dáadáa síwájú Ọlọ́run ọba wà wá lọ ṣàlùwàlá tó bá di ṣàlùwàlá tó ti jókòó dáadáa síwájú Ọlọ́run wà wá pa ọkàn àtẹ̀mí rẹ pọ̀ wà wá fi jókòó gbé Kùránì dání torí pé Kùránì ní ìdá ìṣẹ́gun rẹ tó bá ti gbé Kùránì dání kó wá máa fi wí wá nawọ́ Kùránì yẹn tó bá ti nawọ́ Kùránì yẹn tó kó wá máa fi wí gbólóhùn yẹn Jibril kún fáyẹ̀ kan má gbàgbé tọ́pìkì tá a fi wọlé àníyàn ni o àníyàn tó bá fi ṣe ló fi bọ́ lọ́hún bẹ́ẹ̀ o tó bá fi àníyàn bò sí ṣe ó ṣe ṣe kí wọ́n lọ bá bò sí pàdé bẹ́ẹ̀ o zikiri tí mo mú jáde wá fún yìí gbogbo nǹkan ní yanjú
mi ìfẹ́ mọ bógun náà ṣe tó mi ò fẹ́ mọ bógun náà ṣe pọ̀ tó bá sọ di iṣẹ́ tó ń ṣe ọjọ́ méje ló lè fi ṣe láàárọ̀ àtàlẹ́ ni àárọ̀ àtàlẹ́ kódà kó lè jí kó epo òru nìkan ló nágbára àti ṣe máa jí lóru máa ṣe kó tó pé ọjọ́ méje ọlọ́run gbọ́dọ̀ kàn sí ẹ gbọ́dọ̀ mọ kógun yẹn ṣe. So ẹ má wá àwọn ọmọ búlálà bíi aláìmọ̀ kan ta ibi tó bá mọ̀ dé fún ẹni kò sọ dé ibi tọ́lọ̀ bá mí sí ẹ lára dé ni kò sọ̀rọ̀ dé tó bá súnmọ́ àwọn tó ń ṣe ń tọ́ lọ́wọ́ àti tànàbí wàá mọ̀ pé òun tó ń ṣe ọ̀nà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó gbọ́n tí mọ̀lánà ṣe òjá mi ìwé ni. ṣé òun ni wà ń da olè mọ̀ fati olè gé láyé àlámọ̀ àhìláwọ̀ èèyàn kan ò lè mọ bí wọ́n ṣe tó ń wájú ọlá àfọlọ́wọ́n ọba mi. ó túmọ̀ sí pé èèyàn kan ò lè ní ìmọ̀ tán ń tọ́lọ̀ bá fẹ́ ju ọmọ ló mọ̀ ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run má jẹ́ ká níyàn wá dàrú ẹlòmíà máa tẹ̀lé àfa kan bọ̀ ẹlòmíà máa ṣèyàn kan bọ̀ láìmọye ọdún láìmọye oṣù àwọn ọmọ nípa nǹkan bàjẹ́ fún ẹ lọ ní kó yẹrẹ wò dáadáa àníyàn rẹ̀ ni ò dáa ẹlòmíì lè délé ní sọ́la kó dẹ̀ gbà wájú àníyàn rẹ̀ ni o má wàá gbàgbé gbogbo ẹni bá náà níyàn rẹ̀ ìsọlẹ́nu máa ń pọ̀ fún ayé òsù ẹlẹ́nu nídìí gbogbo tó bá ń ṣe gbogbo tó bá wá ń ṣe láàníyàn tó dá tí sọlẹ́nu ò bá ti pọ̀ bẹ́ẹ̀ ò tí ì rí ṣe ṣànàbí ni wọ́n sọlẹ́nu. ṣé bàbá wa tá a gbà fún amirul awliya ìmọ̀lá ń ṣe òjá mi kún fún ẹkún gbogbo lánàá. ṣé ṣéwù ni wọ́n sọlẹ́nu tó pe ṣéwù wèrè orúkọ wọn fẹ́ pé bàbá tán. radiyallahu ta'ala ni. nínú karama Mawlana ṣe òjá mi. radiyallahu ta'ala ni. Jamiu Allah o Jamiu Allah o Jamiu Allah o kun faye kono bolala Jamiu Allah o Jamiu Allah o Jamiu Allah o kun faye kono bolala Rahmanu Allah o Rahimu Allah o Muliku Allah o Jalla Jalalu bulala ẹ pé dáadáa awalo Allah o akhiru Allah o zahiru Allah o batinu fayekunu bulala ìròyìn Mawlana ṣe òjá mi pọ̀ kò wá ń ṣe ṣéwù mọ́ ọlọ́run ní dára lára wọn tá a bá ń pariwo Jamiu Bulala fún gbogbo ayé àníyàn bẹ lábẹ́ o Jamiu tá à ń pariwo lóòótọ́ ti papòdà àmọ́ ọlọ́run ní ń fi orúkọ rẹ̀ sẹ́nu ayé ta ló ń jẹ́ àwa náà àwa kò ń ṣe àwa mọ́ ọlọ́run ní ń jẹ́ àwa lára wa ta ni ń jẹ́wọ́ ìwọ tó ń gbọ́ mi ìwọ tó ń wò mí léyìn náà ìwọ tó ń gbọ́ mi ta ni ń jẹ́wọ́ ta ni ẹ́ ó gbọ́n tọ́lọ̀ ń wí ni fọ́ọ̀rì fún ni kọ́bùlà àǹtà àbùdó ni wọ́n máa lam yàrá fún ni fàkẹ́ ìfàtẹ́ àbùdó ni ọlọ́run ní kọ́kọ́ lọ mọ̀ mí náà síwájú kó tó máa sìn mí ló wí nígbà tó o bá mọ̀ báwo ló ṣe fẹ́ rí sìn ó sì ní òun dédé mi àti ẹ lásán kábalẹ̀ wá sùn wọn láyé ni ìwọ tó ti fẹ́ sí ọlọ́run ò gbọ́ ọlọ́run tó fẹ́ sìn yìí báwo ni ò ṣe ní dàrú mọ́ ẹ lọ́wọ́ ṣé o gbọ́ nǹkan tá a bá ti wá ṣe tí kì í náà ni Jamiu lọ sìn ṣé o já tó bá ní ṣé o Jamiu là ń sìn òun náà ni tó bá sì ní òun kọ́ òun náà kọ́ torí pé ṣéwù kọ́ ni ṣéwù ọlọ́run ní jẹ́ ṣéwù lára wọn ọlọ́run sọ̀kalẹ̀ sára ṣéwù ni ọlọ́run mi sára ṣéwù tán ọlọ́run dé sára ṣéwù tán ọlọ́run ara ṣéwù òkú ṣọ́lọ́run tiẹ̀ kú ni àníyàn tó bá fi tẹ̀lé ọlọ́run ló fi bá ẹ̀rá níyàn tí ṣéwù Jamiu fi tẹ̀lé ọlọ́run ni ọlọ́run ní tó bá ìwọ Jamiu Bulala tó bá gbà fún Ibrahim ọmọ Kaulaki tó bá fi lògbà rẹ̀ kó tó lògbà rẹ̀ tán ọ máa lògbà tẹ̀ dákun lórí tí ó sì sí ìgbà kan tí ó tó ìgbà rẹ̀ lẹ́yìn tí Ibrahim ọmọ Kaulaki bá lọ tán ẹ lọ wo àgbálá yéésì kò sẹ́ni tó lọ látó ṣéwù kò sẹ́ni tó lò tó èmi sí ọlọ́run ní ṣéwù yọ láro giri wọn ayọ kiri kan tí ó lè ń kó ogun lọ fi ń yọ ni ogun kọ́ o
ẹ jẹ́ á tún àníyàn wa ṣe àníyàn ṣe kókó àníyàn làgbà ilé kíkọ́ ṣé lè ilé ìtakọ̀ yóò padà wó lọ́jọ́ kan àníyàn làgbà ilé lọ́kọ́ létí ò ní wó ilé tí ò ní parun ẹ wo létí ṣé wù kọ́ ẹ wo bí ò ṣe parun títí láíláí ilé wo nìwọ náà ń kọ́ kalẹ̀ sí ìdílé rẹ̀ subahana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin àníyàn ṣe kókó ẹ̀yin èèyàn mi o ẹ jẹ́ àmójútó àníyàn dáadáa látẹnu ìní ìlọ lọ yẹ kọ̀kọ́ ẹ wò dáadáa lọ wo náà ti ń jó ẹ tó bá gbàdúrà tàdúrà rẹ ò bá dá tí ò bá gbà àníyàn rẹ ni ò dúró ìwọ tó bá wá já sí pé ewu kan ń ṣẹlẹ̀ tọ́lọ́hún yọ ẹ níbẹ̀ ewu kan ń ṣẹlẹ̀ tọ́lọ́hún yọ ẹ níbẹ̀ àníyàn rẹ ló dá o tètè tún lọ tó àníyàn yẹn ní dáadáa kó lè balẹ̀ tún máa dá lọ ó dọwọ́ ẹnì kankan wa gbogbo ojú tí ń gbọ́ mi àtẹ̀tí tí ń gbọ́ mi àní ṣòfò o àní fojú sunkún ara wa ìdààmú ò ní dé bá wa wàhálà ò ní jẹ́ tiwa ọlọ́run wọlé bàbá mi tí mo gbà fún tọkàntọkàn àtinú àtìta Mọ̀láná ṣe ùjá mi kún fáyẹ kún bú dáadáa ọlọ́run wọlé àwọn pátá ìgbésí ayé ògbé wa ọlọ́run níjó dàrú àmọ́ wọ́n tó bá fẹ́ jẹ́ káníyàn rẹ̀ dáa múra sádùúrà o múra sádùúrà dáadáa torí pé àdúrà ní ràn àníyàn lọ́wọ́ àníyàn ní sọ̀kalẹ̀ sára àdúrà ọlọ́run gbàdúrà wa ikú ò ní pẹ́ nìkankan wa ìnira ò ní jẹ́ tiwa o gbogbo ibi tá a bá náwó sí ire àtayọ̀ ni yóò jà sí fún wa ọlá wàlà haúlá wàlà kùwàtà ìlà bíláì àlẹyẹlẹ àzẹ alhamdulilayi rọbìlẹ alamin ọlọ́run gbàdúrà wa o subahana rabbika rọbìlẹ isati amaya sefu wasalamu ala mursalin walhamdulilayi rọbìlẹ alamin sọlù wàlẹ nabiyil karim. sallallahu alayhi wa sallam siratal mustaqim sallallahu alayhi wa sallam. Amin. Naam. Ọlọ́mọdé àkú báyìí.